A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Àwọn iléeṣẹ́ tó ń pèsè afẹ́fẹ́ gáàsì ti dẹ́kun àti máa yọ̀ǹda afẹ́fẹ́ gáàsì fún iléeṣẹ́ apínnáká láti fi pèsè iná mọ̀nàmọ́ná látàrí àìsan gbèsè ọrùn wọn lórí afẹ́fẹ́ gáàsì tí wọ́n ti gbà tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, ọ̀gá àgbà fún ẹgbẹ́ iléeṣẹ́ tó ń pèsè iná, Dókítà Joy Ọ̀gájì ní ó ṣe àfihàn yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lánàá, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti fi ìwé àkíyèsí nótìsì ránṣẹ́ sí Genco lórí ìgbésẹ̀ àti dá afẹ́fẹ́ gáàsì dúró. Ìgbésẹ̀ yìí ni wọ́n ní ó yọrí sí òkùnkùn birimùbirimù tí ó wáyé jákèjádò orílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́ báyìí. 70% iná tí wọ́n ń pèsè ni ó ń lo afẹ́fẹ́ gáàsì. Ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ni Mínísítà Agbára Adébáyọ̀ Adélábù ṣe àfihàn wípé ìjọba àpapọ̀ yóò bẹ̀rẹ̀ sí í san àjẹ́lẹ̀ gbèsè tí wọ́n jẹ àwọn iléeṣẹ́ tó ń pèsè afẹ́fẹ́ gáàsì bẹ̀rẹ̀ láti inú oṣù kẹrin. Níbi àbẹ̀wò sí Egbin Power PLC ní agbègbè Ìkòròdú, ìpínlẹ̀ Èkó, ni mínísítà ti ní àwọn ti ní àjọṣepọ̀ pẹ̀lú ilé ìfowópamọ́ àgbà CBN láti pèsè ààyè fún pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè ní ẹ̀ka agbára. Bí ó ti ní èyí yóò fún wọn ní agbára láti lè pèsè iná, ṣùgbọ́n ní báyìí ni ìjọba ti wá mú gbèsè sísan lọ́kùnkúndùn ju kí wọ́n ṣe ohun tí ó yẹ lásìkò. Ọ̀gájì tẹ̀síwájú wípé gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ni wọ́n ti kàn sí pẹ̀lú iléeṣẹ́ ààrẹ lórí ipò tí nǹkan gbé dúró bí wọ́n ti ń retí ìgbésẹ̀ tí ó kàn. Ó fi kún un wípé gbèsè tí ó wà láàrin tírílíọ̀nù 2 náírà ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ti wọ 2.7 tírílíọ̀nù náírà. Ní báyìí, wọn kò retí àṣẹ kankan, wọ́n ti dá ìpèsè afẹ́fẹ́ gáàsì dúró títí wọ́n á fi san àjẹ́lẹ̀ gbèsè ọrùn wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìdínwó fún owó gbígbà ní over the counter OTC àti ẹnu ẹ̀rọ ATM túbọ̀ ń peléke sí i láti bí ọjọ́ mélòó sẹ́yìn, bí ó ṣe nira fún àwọn oníbàárà láti rí owó tó ná lójúmọ́ gbà. Ìgbésẹ̀ yìí ṣe àfihàn wípé ìṣòro àìrí owó àfojúrí káàṣì tí ó wáyé ní ìbẹ̀rẹ̀ ọdún yìí tí ó kó bá ọrọ̀ ajé tún ti fi ojú hàn káàkiri orílẹ̀-èdè. Ọ̀pọ̀ àwọn ilé ìfowópamọ́ ló san 20,000 naira owó tó pọ̀ jù fún oníbàárà ní OTC, nígbà tí ATM jẹ́ 5,000 naira owó tí wọ́n lè rí gbà lójúmọ́. Àwọn oníbàárà mìíràn ń dààmú láti ibì kan sí òmíràn kí wọ́n tó rí ATM tí yóò pọ̀ owó, nítorí àwọn ATM mìíràn ò pọ̀ kọ́bọ̀ títí ilẹ̀ á fi ṣú. Oníbàárà kan pẹ̀lú ATM card, Karim Adigun, ní gbogbo ATM ilé ìfowópamọ́ tí ó wà ní agbègbè Màtòrè ni òun ti pòyì yíkáyíká tí kò sí èyí tó ń pọ̀ owó, ṣùgbọ́n oníbàárà mìíràn ní òun rí owó gbà nídìí ẹ̀rọ ATM Ládípọ̀. Láàárín rògbòdìyàn yìí ni ilé ìfowópamọ́ àgbà fi ń dá ọmọ orílẹ̀-èdè lójú wípé owó tó gbà wà fún ará ìlú. Bákan náà ni gómìnà CBN Ọláyẹmí Kàdóso lérí láti dá sẹ̀ríà fún ilé ìfowópamọ́ tí ó bá kọ̀ láti kó owó sínú ẹ̀rọ ATM tàbí tí wọ́n bá kó owó pamọ́, bí ó ti ní kí àwọn oníbàárà ṣe àfisùn bí wọ́n bá kojú ìṣòro àti rí owó gbà ní ilé ìfowópamọ́ sí ìlà àti ojú òpó tí wọ́n yọ̀ǹda. Èyí ti wá mú èlé gun owó tí àwọn oníbàárà ń rí gbà lọ́dọ̀ àwọn oníṣòwò POS. Ní àwọn agbègbè bíi Ọ̀làǹbẹ Àkútè ní ìpínlẹ̀ Ògùn ni àwọn oníbàárà ti ń san 300 naira lórí 5,000 naira àti 500 naira lórí 10,000 naira. Ṣùgbọ́n ní àwọn àdúgbò tó gbajúmọ̀ dáadáa bíi Ìkòyí, Victoria Garden City, ni oníbàárà ti ń san 500 naira lórí 5,000 naira àti 1,000 naira lórí 10,000 naira. Ilé ìfowópamọ́ tí ó ń pa owó yìí jù ní Moniepoint, Palmpay àti Opay. CBN àti ilé ìfowópamọ́ wa ń tẹ̀síwájú àti máa rọ àwọn oníbàárà kí wọ́n máa ṣe ìfowóránṣẹ́ orí ẹ̀rọ ayélujára, bank transfers, USSD, mobile money àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Mínísítà agbèfọ́ba ìpínlẹ̀ Dókítà Bello Matawalle ti sọ wípé àtúpalẹ̀ ọrọ̀ ajé orílẹ̀-èdè tí Ààrẹ Bọ́lá Tinubu dáwọ́lé ti ń so èso rere tó fojú hàn. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde
òní ní ìlú Àbújá láti ọwọ́ alukoro Ministry of Defence Ẹnṣọ Ògúnbíke. Níbẹ̀ ni Matawalle ti ní àwọn òfin ọrọ̀ ajé bíi owó orí àti àwọn mìíràn tó ṣe gbòógì ni ó ti mú àyípadà àrà ọ̀tọ̀ bá ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ó fi kún un wípé nígbẹ̀yìngbẹ́yín àyípadà yóò ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láǹfààní. Ó wá rọ àwọn tí wọ́n ń bu ẹnu àtẹ́ lu Tinubu, pàápàá jùlọ àwọn tí wọ́n wá láti ẹkùn àríwá orílẹ̀-èdè, kí wọ́n ro rere kan Tinubu. Bákan náà ni ó ké sí ará ìlú kí wọ́n dúró ṣinṣin nínú àtìlẹ́yìn wọn fún Tinubu. Èyí ń wáyé bí Mínísítà fún Ìròyìn àti Ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Idris ṣe sọ wípé owó tí ìjọba àpapọ̀ rí fi pamọ́ látara ìdádúró ìrànwọ́ epo ni wọ́n ń rí lò fún àwọn iṣẹ́ àkànṣe ńláńlá ìṣèjọba Tinubu. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Idris, àwọn iṣẹ́ àkànṣe wọ̀nyí ni ètò ẹ̀yáwó akẹ́kọ̀ọ́ iléèwé gíga, ìmọ̀ ẹ̀rọ, ètò ẹ̀kọ́ fún okòòwò, ètò ẹ̀yáwó, iṣẹ́ ọ̀gbìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Idris sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìpàdé ọlọ́dọọdún International Press Institute pẹ̀lú àkọlé Democracy, Media Freedom and the Imperative for Protecting the Nigerian Civic Space tí ó wáyé ní ìlú Àbújá. Bákan náà ni Idris sọ̀rọ̀ lórí èròǹgbà àtúpalẹ̀ owó orí àti àwọn àǹfààní tí iṣẹ́ àkànṣe ní fún ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Bí ọdún 2024 ṣe ń wá sópin tí àwọn ọmọ orílẹ̀-èdè mìíràn yóò gùn lé ìrìn-àjò fún ìsinmi àti ayẹyẹ ọdún ni ìbẹ̀rùbojo ti ń bẹ́ sílẹ̀ lórí ìwà ìjínigbé tó ń fojoojúmọ́ wáyé ní àwọn ojúnà márosẹ̀ káàkiri orílẹ̀-èdè. Ọ̀wọ́ngógó owó ọkọ̀ òfurufú ti wá pa kún ìṣòro yìí tí ọmọ orílẹ̀-èdè kò fi ní ọ̀nà mìíràn láti gbà lọ ìrìn-àjò wọn. Director General fún African Writers' Center ní ìpínlẹ̀ Èkó, Ama Ama ní ìṣòro yìí jẹ lógún tí ó fi ké sí ìjọba àpapọ̀ kí wọ́n tètè gbé ìgbésẹ̀ láti kápá ìṣòro gbọmọgbọmọ gbáwàgbágbà lójú pópó. Ó ní ìjọba lè ṣe èyí nípasẹ̀ ẹ̀ṣọ́ tó ń ṣọ́ inú igbó Forest Guard, pàápàá jùlọ ní ojúnà àríwá sí gúúsù níbi tí ìwà ìjínigbé ti wọ́pọ̀ jùlọ. Ó kérora wípé ìrìn-àjò láti gúúsù sí àríwá ti di ohun àwọn èrò ọkọ̀ ń ṣe àdúrà ìkẹyìn lé lórí kí wọ́n tó gùn lé ìrìn-àjò, nítorí kò sí ọ̀sẹ̀ kan tí kò ní sí ìṣẹ̀lẹ̀ ajínigbé lójúnà márosẹ̀. Ó ṣe àpẹẹrẹ ìṣẹ̀lẹ̀ ajínigbé tí ó wáyé láìpẹ́ ní 30 oṣù kọkànlá ọdún 2024 níbi tí àwọn ajínigbé ti dènà ọkọ̀ akérò God is Good Motors tí wọ́n sì jí gbogbo èrò 14 inú rẹ̀ gbé ní ojúnà Port Harcourt sí Àbújá nítòsí Ọbájọ́nà lẹ́yìn tí wọ́n bá kọjá ilé-iṣẹ́ ìfọpo Dangote díẹ̀. Dẹ́rẹ́bà ọkọ̀ nìkan ni a gbọ́ wípé ó mórí bọ́. Lẹ́yìn èyí ni àwọn ajínigbé yìí ń béèrè fún $100 mílíọ̀nù owó ìdásílẹ̀ ẹnìkọ̀ọ̀kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.